jẹ́jẹ́ láyé gbà ó ọ̀dọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà ó jẹ́jẹ́ láyé gbà ó jẹ́jẹ́ láyé gbà ó jẹ́jẹ́ láyé gbà ó ọ̀dọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà ó. ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gbà ẹ̀ ṣe jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ́ o ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gbà ẹ̀ ṣe jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ́ o. ìwé lárí kọ́mọ ó lọ́ka o mo dá ó níbi tó máa tiẹ̀ dé ó délé òwe tán ó yàyàkúyà ó lọ́dọ̀ lóṣó ṣé èyí wá dá arábìnrin ronú rẹ̀ o kásìkò tó lọ mú sọ jẹ́jẹ́ láyé gbà o òkun gbọ́ jẹ́jẹ́ láyé gbà o ayọ̀ jẹ́jẹ́ láyé gbà o dẹ́fídì jẹ́jẹ́ láyé gbà o kírísítánà kírísítánà. alára ìlú ṣe fún tó máa lẹ́yìn ọkọ̀ tó sanwó ń ṣe é èmi máa láì gbogbo òṣìyó ṣé ó nígbà láwọn ará fìbọn ní ara kiri èmi ò ní táìmù èrò àbí wèrè ilé. kí ni gbogbo rọ́bìṣì iná torí Ọlọ́run ṣojú yín fọ́ ni àbí kí ló tẹ́ fi lẹ̀gùn mọ́jú bíi Stevie Wonder báyìí. ẹ má bínú mo nǹkan tó ṣẹlẹ̀ idiot kan ló provoke mi ẹ jọ̀ọ́ ẹ má bínú idiot kan ló provoke mi lórí phone. bèrè òṣì kọ́ máa lèmi náà ń bá sọ̀rọ̀ tó kàn ń ṣe bẹ́ẹ̀ ni pé òun mọ̀ mi from somewhere or something. so orúkọ mi ni David Phillips. What? David Phillips? Yeah. That name sounds familiar. Anyway, Daddy is a special advisor to the president. Oh, it's nice meeting you. Orúkọ tèmi ni Christiana Jacobs. I'm a minister of aviation. That's true? Yeah. Wow. Same here. Inú mi dùn láti mọ̀ ẹ́ gan. Then ṣé o máa lè fún mi ní nọ́mbà ẹ̀ ká máa. Christiana, so ọ̀pá David ló ń sọ̀rọ̀. David, báwo ni? Ọ̀pá kí ló ń ṣẹlẹ̀? Mo ní kí n kí ẹni pé ṣo ti délé. Mo ṣẹ̀ṣẹ̀ ń wọlé náà ni. Okay, mi náà ṣe ń délé ni. Kí ló ń ṣe lọ́la? Ọ̀la, mo ní lecture ṣá, but tó bá di 4 o'clock máa ti ṣe tán. Kí ló dé? Kí ló tó fi béèrè? 4 o'clock. Ṣé mo nǹkan tó ṣẹlẹ̀? Wọ́n ti mi ṣe credit account mi pẹ̀lú 800,000 kan. Ṣé máa ń wò pé ṣo máa ráyè kí n kò gbé jáde ká ní nice time ká lè mọ̀ kí n tún ṣe shopping kékeré kan fún ẹ kékeré. Of course. Shopping. Kò sí problem now. Màá pè ẹ́ tí n bá ṣe tán fún lecture á dẹ̀ máa jọ lọ. Ṣé mo pé mo ti ń miss ẹ̀ ń sìn báyìí. Really? That's nice. I swear to God, I'm missing you. And I can't wait to see you tomorrow. Anyway, Sha, tó bá dọ̀la. Ṣé, Joe, it's a date too. All right. Okay, I'll talk to you later. Have a nice night. Cheers. Take care. Shopping. Hey! Wàá gbà di. Látàárọ̀ ṣe ń ṣe I love you, I miss you. Ó ga o. Ọgbọ́n kan báyìí mo máa pàdé o. Ọmọ olówó ni. Ó ní bàbá ẹ̀ special adviser to the president. Ó ní kẹ̀dẹ̀rẹ́ bóyá tètè clinch mọ́, you know. Wá sì lè fi the big girl on campus. You can imagine. Pé mo kọ́ tuntun wá sọ. Ó lóun máa mú mi lọ shopping lọ́la. Shopping. Shopping.
ṣé fẹ́ tẹ̀lé mi. ká jọ lọ náà ni. Okay, má worry. Mo lè ra cup 120 fún ẹ. Ilé ìwé jẹ́jẹ́ ló gbà ó sùn gbọ̀ngbọ̀n ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ìṣe jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́kẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ̀ o ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ìṣe jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́kẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ̀ o ilé ìwé tó ń lò bí. ṣe yín náà kí ló máa ń ṣe yín bàbá ṣe iṣẹ́ wa ara ẹ̀ ẹ máa tẹ́wọ́ ẹ máa sùn pẹ̀lú máa ti mọ̀ ogó òṣì o. ṣẹ́rí wọ́n ti máa fún yín ni pé láíláyé yín ọjọ́ tí mi bá ti ń drive tẹ́ bá ṣí gate fún mi ọjọ́ iṣẹ́ yín ti tán bíbà because tí anything bá ṣẹlẹ̀ sí wa bá yín bọ̀ bóyá àwọn ọlọ́pàá ló ń lé wa bọ̀ táwọn ọmọ táwọn mẹsẹ̀ tọkàn ń lé wa táwọn olè náà ń bọ̀ tó lọ bà mọ́tò jẹ́ àwọn ọmọ ìbàtẹ́ ìbẹ̀rẹ̀ tó lọ bà mọ́tò jẹ́ ṣé máa fún wa lówó ni ṣé wọ́n fún wa lówó dáadáa máa fi túṣe ni wọ́n ti máa fún yín nìyẹn ẹ kò ṣí gate láwọn ẹlẹ́yìn mọ̀ gógóró. èmi mọ̀ gógóró. next time tẹ́ bá ṣe irú ẹ̀ ọlọ́run máa yìnbọn sí yín lẹ́sẹ̀. David jàmá lọ bàbá láńlọ́ọ̀dù máa fẹjọ́ bàbá ẹ̀sùn gba ọkọ lórí wọn máa tó pé. ẹ má fẹjọ́ mi solúwa mi o ẹ má fẹjọ́ mi solúwa mi o àwọn olórí burúkú àwọn olóyè ọlọ́run mọ̀ nǹkan tán wá kiri ìjẹ́kùjẹ wọn pọ̀ ọlọ́run máa jẹ́ orí burúkú kiri àwọn olórí burúkú bí kúkú jèrè yín náà gbogbo dáhùn àwọn olórí burúkú bá ti rí àjẹwò náà ló máa ń gbòfin ló máa ń gbà lọ ìjẹrẹ ẹ̀yìn wèrè wọ̀wọ̀ yìí. wá mo ti ẹ̀fẹ̀ já ẹ̀sìn kankan ó lọ́mọ kan tí mo pàdé lánàá ọmọ yẹn ti dùn jù as in ó set ó dúró as in fully endowed ṣé mo nǹkan tó ṣẹlẹ̀ kó tí mo yẹn sọ fún ẹ ni pé tó bá dọ̀la ẹ̀mí àti ẹ̀ ní date and mo dẹ̀ máa fẹ́ lo 4 tires ṣó mọ̀. my car. fìyẹn lẹ̀. David mo lè gbé mọ́tò ilẹ̀ kó possible now. ewa tó bá tẹ̀ jẹ́ last thing tó bá ṣe mo mọ̀ kó ṣe last thing tó bá ṣe fún lélẹ̀ bó tó bá jẹ́ nǹkan yìí jọ. no mo lè gbé mọ́tò ilẹ̀ David tẹ́yìn tí bá ṣẹlẹ̀ sí mọ́tò yìí èmi náà ni máa gbé wá bá èmi náà ni máa tútù ṣe nǹkan tó yóò bá tó èèyàn kì í ṣe. ọmọ mi náà ṣé mo ti ṣe mọ́tò ẹ lọ́wọ́ mi rí. ló gbé cab máa fún ẹ lówó ló gbé cab. ok máa dùn ẹbí ẹyin ni gbàgbé 2 hours ṣé wàá mọ nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọ̀la ẹ̀ again wàá tún wá ṣe nǹkan kékeré kan fún mi bá mi wá ẹ̀kún kékeré kan ó mọ̀ náà ta ló bá dé ṣùnú ṣàgbà àìṣeré ó bọ̀ ní ó pọ̀. jẹ́jẹ́ ló gbà ó sùn gbọ̀ngbọ̀n ọmọléèwé ó. 4 o'clock mo sọ fún David and it's almost 4. ìmúra ẹ̀ yìí o. bàtà yín wà o. ṣé bàtà yín wà òkè. wọ́n òkè. ṣé àmà bá mi gbàdúrà kó gba ti tèmi èmi Sean John unforgivable Sean John ni mo lò. yeah ọmọ special adviser to the president gbogbo òórùn pefs ló máa mọ náà
Asha mo ro be PDD. I feel mo wípé yes. This girl, she's a big girl. Iṣẹ́ yóò mọ̀ pé high class ni wọ́n gan gbéra ẹ lọ. Wo kò ṣàmù nǹkan bọ̀ ni. Tó bá gbà nísìn wa máa lè raṣọ fún ẹ. Máa ṣe big girl on campus, you know. Ìtumọ̀ wọ́n sọ fún ẹ pàwọ̀ ò lè mú champagne. Jùbèrè ọ̀rẹ́ ẹ̀yẹ. Ó ń sọ fún èmi ní pé Christiana kémi rọra. Báwo ló ṣe rí mi sí? Look, man, you're too nice. Oh, serious. Hey, take care. All right. Ilé ìwé jẹ́jẹ́ ló gbà ó sùn gbọ̀ngbọ̀n ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé báyìí. Tí mo sáré kẹ́ńpì lọ́wọ́ ẹ̀sìn mo fẹ́ sáré débi kan bọ̀ tí máa dé tí máa ń bọ̀ máa lo etí yẹn. Òun náà ṣe ń jáde sí kọjá ní pé àwọn òṣèlú wọn lè sí níbi iṣẹ́ ìwé rẹ̀ bọ́ṣẹ́. Àṣírí ọ̀rẹ́ mi wàá ṣeré ọ̀rẹ́ mi ó pọ̀ àwáì má ti sábà ní kò fẹ́rẹ̀ àwáì. Bani lórúkọ jẹ́ ìwà jàgídíjàgan ìwọ ló máa bá níbẹ̀ ọ̀rẹ́ ronú rẹ̀ o kásìkò tó lọ mo ń sọ jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o ọ̀dọ̀ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o ọ̀dọ̀ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà o. ọmọléèwé o ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gbà ìṣe jẹ́jẹ́ o ọmọléèwé o ẹgbẹ́kẹ́gbẹ́ ò dá ẹ má wọbẹ̀ o ọmọléèwé o ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gbà ìṣe jẹ́jẹ́ o ọmọléèwé o ẹgbẹ́kẹ́gbẹ́ ò dá ẹ má wọbẹ̀ o ìwé la ní kọ́ mọ́ ó lọ́ka o. Bíbí sọ̀rọ̀ èèyàn tó jẹ́ fún àwọn pípù yìí náà. Fi wọ́n lẹ̀ èèyàn ń tá sáré sọ fún wọn bẹ́ẹ̀ bọ́ ìwà wọ́n máa tẹ́ sí wọ́n máa fà tẹ́tẹ́ ìdì. Ẹ jọ kí ló fẹ́ ń sìn kí lẹ fẹ́. Fi wọ́n lẹ̀ mo gbọ́ ṣàlàyé sọ́tẹ́nu ẹ. Ẹ jọ̀ọ́ mo fẹ́ rí particular sí àtàwọn òwe ọkùnrin tó kù. Ẹ ń waste time mi o. Ẹ má bínú. Wọ́n gbọ́dọ̀ wo yẹn ti rọ̀. Ibo dábìlà ní sùwà ẹ ti pọ́pọ́lẹ̀ nù. Mo ní mò ń kọjú mo ṣe àtọ̀dọ̀ gọ́fúnà ni mo ti ń bọ̀ mo ṣe lọ ibi àti gọ́fúnà ṣe lọ ní lunch ní eré mi àti girlfriend mi náà ṣe ẹ fẹ́ máa embarrass mi ní gbogbo ilé náà. Ẹ má bínú iye òkan wa iṣẹ́ tí wọ́n là ń ṣe. Ṣé mo mú e jẹ́ ni ṣé mo mú e jẹ́ sí ẹ mọ ẹ tẹ́ ń bá sọ. Sorry madam ẹ má bínú ẹ bọ́lẹ̀. Kì í bọ́lẹ̀ èmi ọmọ special adviser to the president. Ẹ má bínú bá bọ́lẹ̀. Ìkọ́ lè ṣe yìí ẹ má ṣe yá ẹ mọ bí mo ṣe jẹ́ àbí. Ok máa dín pẹ̀lú yín kí ló dé. ṣe ní bẹ̀yẹn sọ̀wé mọ́tò mi nù fún mi. kí lẹ rí ń bẹ̀ ṣe lórí èèyàn bẹ́ẹ̀ ni. Kò síbi àmọ́ ṣá àdúgbàsí kò pé àdẹ́bẹ̀rẹ̀ sọ ẹ bá dé àgbẹ̀ wa ilẹ̀ ń wú o. ìwà ọ̀gá lọ. Ẹ̀gbọ́n ni mọ́tò. má ṣe bẹ́ẹ̀ driving license mi ò ní èyí yọ pàtí mi ló ní mọ́tò yìí. Ẹ̀rín ẹ̀ níwèé mọ́tò ara ó ti expire. It means mọ́tò ìwé lọ jí ni ẹ wá pẹ́ ẹni ọmọ president of Kingdom kò kílẹ̀ ọkàn wa náà ẹ láti bá dé àgbẹ̀ wá sí ẹ bá dé olùwàlẹ́kọ̀ police station tẹ́tí gbọ́ ẹ̀wọ̀n mọ́tò. ẹni sùúrù Yorùbá sàṣà jọ ń bára wa sọ kí lè ṣe fún mi. ok máa ṣàníyàn ẹ lè kó tó àlọ́ yín. kí ni kí wọ́n wá báyìí. àwọn ń gbàrìbà lọ́dọ̀ tiwa wàá tẹ̀lé wa dé station tó bá dọ̀wọ̀n àwọn ọ̀gá wa wàá lọ bá wa máa sọ bọ̀ àwa àwọn ń gbàrìbà ní tiwa. ẹ jọ̀ ń bọ̀ bébì mo fẹ́ láti ìtòjú ìdára mi wọ́n lẹ̀ wọ́n ìwà ẹ̀ uniform abọ́lọ́run àwọn ilé abá wọn pàdé pé ẹgbẹ́ náà wọ́n á mọ bí mo yẹ jẹ́ tó kún mi mo ń bọ̀.
ojúlówó ojú ṣá. Báwo ni? Ìjọ lọ. O dẹ̀ pẹ́ lọ mínísítà bí òun wá mọ́tò dábìlì láṣẹ̀nsì. Àbí? Káàlù jẹ̀bi nínú. Èlò wa ló wà lọ́wọ́ dáadáa. A máa ṣe wọlẹ́tì owó tó wà bẹ́ẹ̀. 8,000 ló wà ń bí. Ẹ mọ̀ rẹ̀ kọ́. Àmọ́ next time má ṣe bẹ́ẹ̀ o. Ó ti kéré jù ọ̀gá owó ẹ̀ ti kéré ẹ̀ má gbà lọ́wọ́ ẹ̀ owó ẹ̀ ti kéré jù ọ̀gá. Next time má ṣe bẹ́ẹ̀ o. Brọ́dà mi èdè kọ́lá jọ ń sọ. Mo yá o dáadáa àti pé. Ọ́físà àtàwọn kẹ̀ pẹ̀lú ẹ̀. Àwọn òwe mọ́tò mi gbọ́. Ẹ má tẹ́ mọ next time o. Wo torí gbogbo òṣìṣẹ́ ṣe yìí next time láti ta irú ẹ̀ kọ́ máa fi ojú yín rí. Ẹ̀yin onírànlẹ̀ jáde serious àwọn ọ̀jẹ̀ gẹ́gẹ́ bóyá kéèyàn máa gbé táàgì pé òun ọmọ president lòun ń sìn káàkiri àwọn idiot bẹ́ẹ̀ni má bínú jàre idiot làwọn eléyìí náà àwọn ẹranko. Inspector easy olóhùn ọmọ assistant kìíní kan to the president àwa go fake police man. Gbàdé sọ àyà mi jáde ọmọ gbọ́dọ̀ bá máa ṣe. Èmi gángan sori bí ṣe àyẹ̀kọ́ àyẹ̀kọ́ àdéhùn go fake ní orí sori tí wọ́n ti wọ́n náà bí. ẹ ti jà kún ní ilé ìdíje ó lè padà wá ó lè padà wá. Ilé ìwé jẹ́jẹ́ ló gbà ó sùn gbọ̀ngbọ̀n. Ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ìṣe jẹ́jẹ́ ó. Ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ́ ó. Ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́. Mo ṣe ìrántí sí pé mẹkáníìkì ti sọ fún mi pé injector mọ́tò yìí ó ń ṣe bákan bí kí n tiẹ̀ má gbé jáde nǹkan tó tiẹ̀ wá kàn sùn mi ó mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ bóyá kò kí n drop ní ẹ̀bà ẹ̀ kò wọlé bọ̀. Bẹ́ẹ̀ni ìsọ̀n ṣé o mọ̀ pé ẹ kò check mọ́tò ẹ̀ kò tó gbé jáde. Má bínú fact èmi gan-an. Oh my God, do you know you wasted my time? I'm meant to be hanging out with my friends. Keep your mouth shut. Má bá mi sọ anything more. Idiot. You're such a fool. I hate you. But baby, ní sùúrù now. Ní sùúrù. I hate you. Má ever bá mi sọ̀rọ̀ mọ́. Má ever pè mí mọ́. Don't dare baby me. Ní sùúrù. Tábà jáde lé ní kò mí bá lè hang out some other time. Some other time? There will never be some other time. You are very very stupid. Idiot. Fool. Tó bá tún pè mí. Tibi, idiot. Times you were from. Get out. Please. Ọdẹ òbẹ jẹ ṣíkìnì òbẹ ní káàsítà mọ́tò ayọ̀ mú kú. àwọn olórí burúkú rẹ̀ ẹ kò lè já lè lò ẹ̀ẹ́dá mẹ́rin lè fi rè mí ọmọ náà ọwọ́ akẹ́bẹ̀rẹ̀ lè wọ̀ ní kí ó lè máa ma ẹ lórí ọdún. Olórí gbogbo ìpàdé yìí ìgbàdá pé ìtọ́jà jù nínú mọ̀lẹ́bí mo sì tọ́jà tó rí nínú wọn olórí gbogbo yìí. ní sùúrù mo fẹ́ ní ọsọ pé tó bá dé wa lọ́wọ́ kí wá fún wa lọ́wọ́ wá fún láti inú ATM mo ṣiṣẹ́ mọ́ ni. nǹkan tó ṣẹlẹ̀ gangan ni pé mo lè fún ẹ lófin. mi ò fọ́rọ̀ òfowó ni mi fẹ́ mọ́ ní owó tó gbà lọ́wọ́ ìgbà tó fẹ́ jáde owó yẹn gangan mi fẹ́ mo ò fẹ́ sítórì gbọ́ bí àmọ́ gbọ́. ṣé nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ì bọ́lẹ̀ bí mo lọ mo ì kówó yẹn fẹ́ bẹ́ẹ̀ kó fún máa jáde padà. mo ò fara balẹ̀ ọ̀gá yìí aláyè ọ̀yà kí ló fẹ́ ṣe aláyè ló fẹ́ ṣe owó ni mo tó bá ọ̀yà ATM ṣiṣẹ́ mọ́ ni. ọ̀pẹ́ni ṣóbíẹ̀tì ìjọba ló lè ṣe owó gan owó mi gangan ló lè ṣe káàkiri lè ṣe ṣóbíẹ̀tì ẹ̀ pàdé ìjọ ló ṣe ẹ̀. àbọ̀lọ́rí burúkú rẹ̀ yín mi ò gbọ́.
àwọn lórí burúkú rẹ̀ yìí ni. bàbá sọ ní yóò burú ṣá. ayé mo lè parọ́ bẹ̀. bàbá ṣé kò ṣìṣì lórí. mo rò kò rí dànù. àwọn mélòó. ẹ ṣí èrè. sotiri wọlé máa kí n bí sábà bá máa sọ ṣíṣe. ẹ má bèrè ẹ dúró náà. ẹ dúró náà. bàbá ta ló kú náà nù yín náà. sórí yóò. bọ́dá jàbìlá ni bàbá ta ló kú. ó já owó 10,000 lọ́mú tó tó jáde ó wá ń fún sítórì sí bọ́lọ́pàá gbó. ẹjọ ṣé bí ọmọ special adviser to the president ni. àǹtí mi adáríkọ̀ yẹn ní sùúrù ń tẹ̀ oníburúkú yẹn ń yẹ ó tún bá dọ́dọ̀ rẹ̀ owó ìyàmúlẹ́ká ìjẹ́bú mọ́lẹ́bìnrin gàrí èyí owó gbàyọ̀ mi ń jẹ̀dá olóògùn ayọ̀ mọ̀ fọ́fọ́ fún mi owó fọ́fọ́ fún mi àǹtí mi adáríkọ̀ ẹ̀jẹ̀ kì í rí kí kò yẹ pé olóògùn ayọ̀ náà ti lẹ̀ iná jìbìtì. àǹtí mi adáríkọ̀ olórí burúkú ni ẹ o. ṣé bí ọmọ special adviser to the president tó pé rẹ. ṣé ìwọ náà o parọ́ fún mi pé ọmọ mínísítà. o tún lẹ́nu láti bá mi sọ̀rọ̀. ṣé mo sọ pé ọmọ mínísítà for aviation ni kí ló ń kọ bàbá ẹ ṣé ọmọ mínísítà for aviation wà á sọ fún mi pé kí ni. owó mi látòkè dé lẹ́sàn o fi hàn pé mò ń ṣe ọmọ minister of aviation. ìwọ ọmọ mínísítà for aviation agbẹnu inú agodo yìí. tó ti là ti bẹ lórí pọ́ jìbìtì aláwọ̀ adá fún ẹ aláwọ̀ adá fún ẹ aláwọ̀ adá fún ẹ wà kò ní dáa fún ẹ ìwọ lórí burúkú yìí lórí burúkú olóyè. kẹrari ni o 70,000. Jabulani 70,000. Jabulani máa mú lọ kò ní dáa fún ẹ kò ní dáa fún ẹ. ọgbẹ́ni máa ń lọ. àwọn lórí burúkú ni ẹni àní ẹ lórúkọ kò ní dáa fún ẹ kò ní dáa fún ẹ àwọn lórí burúkú ni ẹni. ṣé ọ̀rẹ́ yìí ni. ọ̀rẹ́ mi ni. ẹ jọ ọmọ special adviser to the president ló pe rẹ ṣé tòótọ́ ni. ilé oko ni bàbá ẹ wà bàbá ẹ oko ló wà tó ń roko àgbọn. ṣóòótọ́. oko ìrèké oko ẹ̀wà oko ata nǹkan tí bàbá ẹ ṣe nìyẹn. ìdílé ọ̀rẹ́ mi ni o ó bá yọ̀ ṣe nìyẹn bàbá ẹ ilé. ọ̀rẹ́ mi ṣe abuse. ọba ilé ìjẹ́jẹ́ ní skul. Ilé ìwé jẹ́jẹ́ ló gbà ó sùn gbọ̀ngbọ̀n ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ẹ̀ṣẹ̀ jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́ ò dá ẹ bá wọ̀ bẹ̀ ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ẹ̀ṣẹ̀ jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́ ò dá ẹ bá wọ̀ bẹ̀ ilé ìwé ṣóun lóbìnrin ẹ lọ ó lọ́wọ́ ẹgbẹ́kẹ́gbẹ́ ò dá nǹkan kan ń bani lórúkọ jẹ́ ìwà jàgídíjàgan ìwà ló máa bá níbẹ̀ ọ̀rẹ́ ronú rẹ̀ o kásìkò tó lọ mú sàn jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o ọ̀dọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà o.